wa rahmatullahi ta'ala barakatuhu. Mo ń fi àsìkò yìí kí ọba Allah subhanahu wa ta'ala, ọba lékiọlá, ọba tí ò sírú ẹ̀, òun lọ́ba gbogbo ìgbà. Mo ṣe tán, ta ni ó bí mi, ta ni ó bí mi, ta ni ó mú mi ní sí ọba Allah. Mo fi àsìkò yìí tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àti gbogbo àwọn sahaba al-kiram tí wọ́n dọ́lórí kalima la ilaha illallah. Kí ọba Allah subhanahu wa ta'ala kí ó má yọ ọwọ́ ọ̀kẹ́ rẹ̀ kò ní ara ẹnì kọ̀ọ̀kan wa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ̀ ń wò mí káàkiri àgbáńlá ayé. Ọba Allah subhanahu wa ta'ala tí máa ṣe ẹrú ẹ̀ lẹ́san dákùbà sẹ́yìn ní ẹ̀san rẹ̀ insha Allah rahman. Bẹ́ẹ̀ ṣe ń wo Imam Oluwakemi TV yìí, ẹ̀yin náà gbìyànjú láti subscribe sórí péjì yìí. Bákan náà kẹ̀lẹ́ tó share rẹ̀ fún gbogbo ayé. Ẹ̀san tó dáa tó dùn tó lálùbáríkà Ọlọ́run kò ní fi dòye láyé àtijọ́ gbé dàlí kìyàmọ̀ insha Allah rahman. Ìbánisọ̀rọ̀ wa tòní ó dá lórí ìmọ̀ràn fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀yin òbí wa, pàápàá jùlọ ẹ̀yin màmá wa nínú ilé. Ó dọwọ́ yín. Àwọn bàbá ó ti lọ látàárọ̀, ẹ̀yin ìyá náà lẹ́kùn pẹ̀lú àwọn ọmọ nínú ilé. Mo rí nǹkan kan tó bà mí lọ́kàn jẹ́ láàárọ̀ yìí. Mo ń kọjá lọ ní agbègbè kan, mo wá rí àwọn ọmọ ọ̀dọ́ obìnrin ọ̀dọ́ láńgbá. Wàláhì ọ̀pọ̀lọpọ̀ igbó ni wọ́n mu. Àwọn tí ọ̀dẹ̀ mú gbó, àwọn míì mu pàyà. Tẹ́ bá rí wọn kò sọ́mọ àlùbáríkà kankan lára wọn. Nítorí ìdí eléyìí, ẹ jẹ́ á tún ilé wa ṣe o, ká dẹ̀ máa bojú wẹ̀yìn pé bò nínú ilé wa ṣe ń rí. Mo ń fi Ọlọ́run bẹ̀ yín àti fún àwa náà, pàápàá jùlọ ẹ jẹ́ á fi ẹsẹ̀ àwọn ọmọ wa, ẹ jẹ́ á fi lé ojú ọ̀nà tọlọ́run. Ilé ké táwọn ọmọ wọn bá lọ lọ́kùnrin, ẹ jẹ́ á jẹ́ pé àbá alálùbáríkà la fà àwọn ọmọ wa sí ọjà alùsùnà wal jamaa. Bákan náà ilé ìdáwọ́ fà àwọn ọmọ wa sí, ẹ má jẹ́ kó jẹ́ iléèwé tí wọ́n ti máa corrupt àwọn ọmọ wa. Pàápàá jùlọ iléèwé Islam, iléèwé Mùsùlùmí, tẹ́gbẹ́ mọ̀ pé ẹ̀sìn Ọlọ́run ṣe kí ni o, ẹ̀sìn Ọlọ́run mú wọn ń bẹ̀, wọ́n tẹ̀ ń gbẹ́sìn Ọlọ́run, wọ́n ń gbé lárugẹ. Bákan náà agbègbè táwọn ọmọ ọba máa yíká sí, ẹja àwọn táwọn ọmọ wọn tí wọ́n máa bá rìn. Nínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó ní qala Rasulullah sallallahu alayhi wa sallam, la tusahib illa mu'mina wa la ya'kul tahamaka illa taqi. Òjíṣẹ́ Ọlọ́run ẹni tí kí àtìgẹ́ ń bẹ fọ́sọ́wà wípé ó ní mo pè yín sábàlì karaham. Gbogbo àtọ́jà àwọn alásùnmọ́ rẹ̀ nígbà náà lọ́hùn-ún, alásùnmọ́ yìí náà làwọn náà tá à ń sọ̀rọ̀ dì sí yìí. Tó bá náà wà lára ọmọ ṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní la tusahib illa mu'mina. Ó lẹ̀ gbọdọ̀ bẹ́ẹ̀ nìkan kan sọ̀rẹ́ o, àbíkọ́ jẹ́ olùgbàgbọ́ òdodo. Ẹni tí irun kíkí tí ọ̀rọ̀ lọ́rùn, ẹni táwọn ìgbà tí ọ̀rọ̀ lọ́rùn, ẹni tí sàkájíyọ tí ọ̀rọ̀ lọ́rùn, ẹni tẹ́bí yóò máa tẹ̀lé òfin Ọlọ́run tí ọ̀rọ̀ lọ́rùn, ẹni tí yóò máa tẹ̀lé òfin Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ọ̀rọ̀ lọ́rùn. Eléyìí ni ká ṣe, eléyìí ni ká má ṣe. Ìbẹ̀rù Ọlọ́run yóò wà lóòkan rẹ̀ níbẹ̀. Ó ní ẹ bá sọ̀rọ̀ ẹ́. Wala ya'kul tahamaka. Bákan náà ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan kan jẹun illa taqiyu. Àdìkọ́ ṣe kéde o, àdìkọ́ jẹ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run ọba. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ọ̀dọ̀wọ́ wa o. Inú ilé wa ẹ má jẹ́ ó bàjẹ́ o. Ọmọ aláàjì lọ́pọ̀ jù nínú wọn o. Ọmọ aláàjà lọ́pọ̀ jù nínú wọn. Ọ̀rọ̀ dídì tó báyìí, èyí mọ́kà wọ́n fẹ̀ gangan. Dẹ̀mọ́ ọ̀rẹ́ yín mọ́kà kọ́ leléyìí o. Ẹ dàpọ̀ ìdí amútónú ilé wa. Bákan náà ọmọ àfáà náà bẹ́ẹ̀, ọmọ ẹlẹ́yà náà bẹ́ẹ̀, láwọn tẹ́gùn wọn ò mọ tí wọ́n gbé dání, tí wọ́n mọ tí wọ́n ń ṣe. Ọba Allah subhanahu wa ta'ala wọ́n jà afábẹ́jọ́ náà pẹ̀lú ògo tọ́lọ́run, pẹ̀lú àdúrà yìí pé bismillahir rahmanir rahim. Rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama. Àdúrà yìí ọ̀rọ̀ láti wí, láti máa sọ. Táwọn náà bá ń wí pẹ̀lú àwọn ọmọ wa tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ wa báyìí, pẹ̀lú ògo tọ́lọ́run, Ọlọ́run ọba Allah yóò bá ṣamọ̀nà wọn, yóò ṣamọ̀nà tàwa náà. Kí ni ìtumọ̀ àdúrà yìí náà ni pé bismillahir rahmanir rahim. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọba Allah. Ọba wo náà ni ọba tí ń bẹ kí bẹbẹ ó tó máa bẹ. Ọba tí ń bẹ nígbà tí ọba tún sí bẹbẹ mọ́. Ọlọ́run náà yóò tún máa tó bẹ lọ kárin kése títí jọ́
gbẹ̀dà lẹ́kìyàmọ̀ ọba òun náà ni òun náà lọ́ba oníkẹ́ òun náà lọ́ba aláàánú ọlọ́run ní èrè ànẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa wípé Rabbana olúwa wa abilana min azwajina wọ́n bá fẹ́ fún mi ní ọkọ fún mi lọ́kọ alálùbáríkà wọ́n fẹ́ fún mi níyàwó àlùbáríkà Rabbana abilana min azwajina wa dhurriyyatina qurrata a'yuni ọlọ́run tó bá fẹ́ fọmọ tàmí lọ́rẹ́ náà wọ́n fún mi lámúgbó ọmọ amúgbó wọ́n fún mi lámúgbó ọmọ o wọ́n fún mi lórí gbó ọmọ wọ́n fún mi lọ́mọ àdánù wọ́n fún mi lọ́mọ àbí ìpàbẹ́ wa dhurriyyatina qurrata a'yuni ọmọ tí bá a máa rí tínú mi ọmọ dùn pẹ̀lú ẹ̀sìn rẹ̀ ọlọ́run ọmọ tí bá a máa rí tọkàn mi ọmọ balẹ̀ yóò ta mí ọ̀rọ̀ ọlọ́run wa waj'alna lil muttaqina imama ọlọ́run gbogbo àwọn tó ti bẹ̀rẹ̀ fún mi náà láwọn sí ọlọ́run tí ó jẹ́ olùbẹ̀rù ọlọ́run tí ó àjẹ́ aṣíwájú ẹ̀sìn ní gbogbo ọ̀nà nítorí ìdílé yìí ẹja máa ṣàdúrà yìí ọ̀dà púpọ̀ fún mi àti fẹ́yìn náà ọba Allah subhanahu wa ta'ala má ba ayọ̀ ẹnìkọ̀ọ̀kan wa jẹ́ insha Allah inú ilé wa ń dò ẹja mú tó ilé wa bẹ́ẹ̀ ṣe à ń bòyè ẹ̀yin náà fọ́ káàkiri ó lè bá a máa jẹ́ àǹfààní fún àwọn tó bá jẹ́ àwọn ọ̀rẹ́ yín àwọn alásùnmọ́ yín àwọn ọkọ yín ni àwọn ìyàwó yín ni àwọn ọmọ ẹsẹ̀ yín ni náà lẹ́yìn náà fi rí gbàgbà kíákíá pé alhamdulilayi ní tó rẹ̀ mí sẹ́ǹtì sí mi lé èmi náà ti ń sàǹfààní rẹ̀ pẹ̀lú ògbó tọ́lọ́hún insha Allah rahman àwọn onípa mi bí a kì wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim